originated from traditional music. Àwọn bọ́ọ̀sì ìlú pàpàdà eré ewúré oríṣi fújì music eré ọlọ́fẹ́ màkàndọ̀ fújì music originated from traditional music eré ewúré fújì ó ìyẹ̀dú iná ṣé fújì bá wà lórí lówó. Ọmọ gbájé lọ láwùí sílẹ̀ lọ́wọ́ jẹ́wọ́ jẹ́ lẹ́nu bó ṣùgbọ́n tó tán fújì tó lè tán wọ́n fújì ó lẹ́yìn níná ṣé fújì bá wà lórí lówó. Ọmọ gbájé lọ láwùí sílẹ̀ lọ́wọ́ jẹ́wọ́ jẹ́ lẹ́nu bó ṣùgbọ́n tó tán fújì tó lè tán wọ́n fújì láwùí máa fi yánú. Olùkọ́ fújì láwùí máa fi yánú. Lójúlọ́ ọ̀tàwọn ayájó lójúlọ́ ọ̀tàwọn ayájó. Ó má pa ọ̀gá ní flavour fújì yóò fújì lè lè tán fújì wò lẹ́yìn orí náà ṣé fújì táwa fi ń tọ́. Wọ́n máa gbájé lọ láwùí sílẹ̀ lọ́wọ́ ẹ wá jẹ lẹ́nu gbòòjì máa tó tán fújì lè lè tán olùkọ́ fújì láwùí máa fi yánú fújì láwùí máa fi yánú tí ó dùn lọ́rùn táwa yájó. Ó má bá organic flavour fújì yóò fújì lè tán fújì wò lẹ́yìn níná ṣé fújì táwa fi ń lówó. Ọmọ agbájé lọ láwùí sílẹ̀ yóò ẹ wá jẹ lẹ́nu gbòòjì máa tó tán fújì lè tán fújì trap ìyẹn tó ń kọ́ fújì trap ìyẹn tó ń kọ́ lórí gbọ́ wáyájó. Ó má pa organic flavour fújì yóò fújì lè tán fújì wò lẹ́yìn níná ṣé fújì táwa fi ń lówó. Ọmọ agbájé lọ láwùí sílẹ̀ yóò ẹ wá jẹ lẹ́nu gbòòjì máa tó tán fújì lè tán. Àwọn kan gbẹ̀gbọ́n wọn ní fújì music kò lè di international débi global láíláí. Mo ní ṣé fújì tẹ́mi kọlẹ̀ yín wí àwọn èyí tí bá rúṣà ti rí ní recognition. Mo ní níwọ̀n àgbàdé mi wà ní ìkọrin o wọ́n bá wọ́jì gbogbo wáyé jó. Mo ní wọ́n àgbàdé mi bá yé ìkọrin o wọ́n bá wọ́jì gbogbo wáyé jó. Ẹ̀yin tèmi ẹ̀yin tó bá rọṣẹ́ ní gbogbo voice Òṣùpá tó ń gbé jáde yẹn ẹ sọ present ẹ má sọ past tense. Tó bá jẹ́ ti past tense irọ́ ni Paso gan sọ ó ní entertainment lòun. Paso gan mọ̀ pé Òṣùpá ń kọrin nínú kọ́ kọrin kọ́ gbé orin Paso gan mọ̀ ṣe understand àti ọba máa parọ́ tíjà bá wà nílẹ̀ ká sòótọ́ bí ò bá síjà nílẹ̀ ká bára wa sọ reality. Paso gan fẹ́ràn àwọn sọ́pẹ́ entertainer làwọn gbogbo ayé dẹ̀ ń jẹ́ ṣe understand. Bí Paso bá tiẹ̀ rorin kan Foríyọmí ṣé kò kọ ìwọ tó bá bọ́ ìwọ tó bá ń wá ṣubú mi Jíbọ́lá Pasuma ó máa lọ tọ̀hún wa orin yẹn for life ni bọ̀ ibẹ̀ kọ́ là ń lọ that is not board of contention bọ̀ èmi máa sọ òótọ́ fún yín ṣé present ni àbí past tense. Tó bá ti jẹ́ tàtẹ̀yìn wá ẹ̀yin àtàwọn yálàyà yẹn jẹ́ lọ́ máa jẹ voice yẹn kò sí yẹn mọ́ wọ́n ní wọ́n love lágbolé fújì ẹ̀yin lọ ń wú voice kan yọ kò sí yẹn mọ́ wọ́n ní kò sí yẹn mọ́ tí voice yẹn bá jẹ́ now àyè ọ̀tọ̀ tó bá jẹ́ past tense tó ti sọ ti pẹ́ ẹ lọ́ máa bọ̀ jẹ́ kẹfí máa jẹun kò sẹ́ni tó fẹ́ rojọ́ lórí ìyẹn ẹ ti gbọ́ kò sáyé ẹjọ́ gbogbo rádaràda yẹn jẹ́ kó rodò lọ́mọ mi ẹ ti gbọ́ wọ́n love Paso daddy anybody ṣèbí kò mórí kọ àwọn ó ń ja eré tìkiri ìwọ tó bá fẹ́ lórúkọ tó fẹ́ káyé mọ̀ ẹ́ tó o bá ti lọ bá Paso àti mọ̀ ẹnu gbòòrò ayé máa le ibi tẹ́nibọ́dì bílọ̀ǹgì sí nínú fújì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe ti gbọ́ àwa onídà ti máa ṣe explanation ọlọ́gbọ́n ló lè yé ṣe understand bọ́ gbogbo ìtẹ́ ń gbé jáde yẹn alala fún yàrá yà yín tó bá ti jẹ́ ìsìn lọ́sẹ̀ ẹ̀sọ́ àyọ̀tọ̀ bọ̀dọ̀ bá jẹ́ pé ó ti tó ọdún méjì ọdún mẹ́ta lọ́ ti sọ ẹ lọ́ máa bọ̀ jẹ́ o fúnra yín kẹ́ máa kó nǹkan yín jẹ ẹ̀yin wèrè
bẹ́ẹ̀ bá ti rọ́rọ̀ sọ ẹ máa tọ́jú voice note olóburúkú ló pọ̀ jù nú ẹlòmí olóburúkú ẹ máa tọ́jú voice note láti fi dá wàhálà alẹ́ ta ni ò ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn nínú ayé yìí ta ni ẹni náà tí ò kí ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn ẹ jọ torí Ọlọ́run àti Pàṣọ àtòṣò bẹ̀rẹ̀ lè yẹ mójú yín ẹ jẹ́ kọ́kọ́ rí burúkú wọn lọ tí ò bá kí ṣe present tó bá ti jẹ́ past tense ẹ jẹ́ kọ́kọ́ rí burúkú wọn lọ kò lọ fà.